ìròyìn ojoojúmọ́ òmìnira IYPDRY òní ọjọ́ ajé ọjọ́ kẹwàá oṣù kẹfà ọdún 2024. kókó inú ìròyìn náà: báwo ni àwùjọ ọmọ Yorùbá ṣe rí? Kí ni àwọn ọmọ Yorùbá jẹ́ gangan? Ìfẹ̀hónúhàn ní àyájọ́ June 12 kì í ṣe fún ọmọ ìbílẹ̀ Yorùbá o. Orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá yàtọ̀ pátápátá gbà sí Nàìjíríà. Ohun gbogbo tí June 12 dúró fún ni ó ti ní ìmúṣẹ nínú ìṣèjọba ara ẹni orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Ẹ jẹ́ kí ìdúróṣinṣin lórí òfin tí orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá dúró kí ó yé wa dáradára. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwùjọ ọmọ Yorùbá jẹ́ àwùjọ tí ó wuyì lọ́pọ̀lọpọ̀. Ọmọ ìbílẹ̀ Yorùbá kan ló sọ bẹ́ẹ̀. Ó ní wípé ohun tí ó jẹ́ omi ara àwùjọ Yorùbá ní ẹ̀jẹ̀ ọmọlúàbí tí a fi dá ìran Yorùbá. Ní àwùjọ ọmọ Yorùbá a máa ń finúwénú lọ́pọ̀lọpọ̀. Ìṣẹ̀dá wa ní ìṣẹ̀dá oge, ìdúrówuni, àyànmọ́ àmútọ̀runwá àti níní ìfẹ́ ẹnìkejì láti inú wa. Lónìí ó lè dàbí wípé àwọn nǹkan wọ̀nyí kò fi bẹ́ẹ̀ sí lára ọmọ Yorùbá mọ́. Àmọ́ ìdí èyí ni wípé ọ̀pọ̀lọpọ̀ ọdún ti kọjá lọ tí ìyà ti ń jẹ ọmọ Yorùbá lábẹ́ ìṣàkóso àwọn amúnisìn, tí ó fi jẹ́ wípé ká má ṣáà sọ wípé wọ́n ti pa ìṣẹ̀dá ọmọ Yorùbá padà ni. Ṣùgbọ́n tí a bá wo ọmọ Yorùbá ní ìṣẹ̀dá rẹ̀ gangan, hábà bíi kí a sọ wípé Ọlọ́run dá Yorùbá pé ni. Nítorí èyí, ní ti ìṣẹ̀dá àti ìpìlẹ̀ wá, Yorùbá jẹ́ ògo ọmọ ẹ̀dá gbogbo tí Ọlọ́run dá. Gbogbo ayé ni ó mọ̀ wípé àwùjọ ẹ̀mí ni àwùjọ àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá. Jíjẹ́ ẹni ẹ̀mí yìí ni okùn tí ó so wá pọ̀ mọ́ Olódùmarè ẹlẹ́dàá wa. Ète àwùjọ ọmọ Yorùbá ní ìgbà gbogbo ni àlàáfíà, ìfọkànbalẹ̀, ìdùnnú, àṣeyọrí nínú ohun tí ó jẹ́ ológo gbogbo, àti wípé kí a máa ṣe àjọyọ̀ àti àṣeyẹ nígbà tí àwọn àṣeyọrí wọ̀nyí bá ti ń wáyé. Láti Ẹ̀gbá dé Èkìtì, láti Oǹdó dé Ìjẹ̀bú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, kò sí ìran tí a mọ̀ tí ìran Yorùbá kò ṣe ohun tí a lè pè ní àwòkọ́ṣe fún. Tí gbogbo àgbáyé bá jẹ́ ọmọ Yorùbá ni, bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn ìran mìíràn náà ní iṣẹ́ tiwọn lórí ilẹ̀ ayé, àmọ́ ayé ìbámọ̀ dára o. Pẹ̀lú àlàáfíà, ìbọ̀wọ̀ fún ohun tí ó lógo tí ó sì wuyì àti ìfẹ́ fún ọmọnìkejì. Jíjẹ́ ẹni ẹ̀mí tí ọmọ Yorùbá jẹ́ ẹni ẹ̀mí ni ohun tí ó jẹ́ wípé ó ti wà láti ìgbà láéláé. Àfi bí wípé ìran Yorùbá máa ń bá àyíká rẹ̀ sọ̀rọ̀ bí ẹni ń bá ẹnìkejì sọ̀rọ̀ ni. Ṣùgbọ́n kì í ṣe wípé bẹ́ẹ̀ ló ṣe rọrùn tó. Ṣé ni ọmọ Yorùbá máa ń kẹ́kọ̀ọ́ ìjìnlẹ̀ ohun ẹ̀mí kí ó máa kọ́ ẹ̀kọ́ yìí mọ́ ẹ̀kọ́ títí gbogbo ìgbésí ayé rẹ̀ ni. Ní àwùjọ ọmọ Yorùbá ní òtítọ́ àti ní òdodo, kò sí ẹni tí kò ní ìmísí àti ìmọ̀ Olódùmarè ẹlẹ́dàá nínú ọkàn rẹ̀ láì fi ti ọ̀làjú wèrè sí. Ọmọ Yorùbá mọ Olódùmarè ẹlẹ́dàá rẹ̀ láti inú wá ni. Ó máa ń sin Ọlọ́run láìsí ẹni tí ó fi kọ́, àfi tí a bá máa tan ara wa. Bí èémí imú rẹ̀ ni ìmọ̀ Ọlọ́run sì jẹ́ sí i. Ìdí nìyí tí ó fi jẹ́ wípé ọmọ Yorùbá gidi kò lè sọ ju ìwọ̀nba gbólóhùn ọ̀rọ̀ díẹ̀ kí ó tó dárúkọ Ọlọ́run. Ó mọ Olódùmarè gẹ́gẹ́ bí olùpèsè, onídàájọ́, afinimọ̀nà àti ẹni tí ó ní kádàrá àti àyànmọ́ ọmọ ènìyàn lọ́wọ́. Ní àwùjọ ọmọ Yorùbá gidi, ohun gbogbo tí a bá ń ṣe ni a máa ń ṣe pẹ̀lú ìmọ̀ wípé àwọn òfin ìṣẹ̀dálẹ̀ ọmọlúàbí tí ó wà nínú wa, pẹ̀lú ìfẹ́, gbogbo èyí tí ó sì wà nínú ọmọ Yorùbá gidi ni ó ń ṣe atọ́nà wa, àti wípé ní ọjọ́ kan a ó jíhìn ìgbé ayé wa fún ẹlẹ́dàá. Ìfẹ̀hónúhàn ní àyájọ́ June 12 kì í ṣe fún ọmọ Yorùbá o. Ọmọ ìbílẹ̀ Yorùbá kan ló sọ bẹ́ẹ̀. Eléyìí wá látàrí ìròyìn kan tí a gbọ́ wípé àwọn kan nínú àwọn ọmọ ìlú tí ó fẹ̀gbẹ́ tì wá èyí ní Nàìjíríà, tí wọ́n pera wọn ní ajàfẹ́tọ̀ọ́ ará ìlú, ń pèrò láti fẹ̀hónúhàn ní àyájọ́ June 12 tí ẹ̀hónú wọn sì dá lórí bí nǹkan ṣe le koko ní ìlú wọn Nàìjíríà. Èyí kò kàn wá rárá tí ìbá ṣe wípé wọ́n ní agbègbè kan ní ìlú Ìkẹjà tí ó sì jẹ́ ilẹ̀ orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ni wọ́n sọ wípé àwọn ti fẹ́ bẹ̀rẹ̀ ìwọ́de ìfẹ̀hónúhàn ọ̀hún. Wọ́n sọ èyí bí ìgbà wípé Ìkẹjà àti ilẹ̀ Yorùbá wà lára Nàìjíríà ni. Hábà, báwo ni ìlú Ìkẹjà àti gbogbo ilẹ̀ Yorùbá bákan náà?
tí ó jẹ́ orílẹ̀-èdè tí ó yàtọ̀ sí Nàìjíríà ṣe máa jẹ́ ibi tí ẹ ṣì ń kà sára Nàìjíríà. Nítorí èyí ọmọ ìbílẹ̀ Yorùbá náà tí ó sọ ọ̀rọ̀ yìí sọ wípé kí gbogbo ẹni tí ó ń gbọ́ ọ̀rọ̀ àti tí wọ́n sì ń gbé ní ilẹ̀ Yorùbá ó ṣe àkíyèsí àwọn nǹkan wọ̀nyí o. Èkíní, láti ọjọ́ 12 oṣù kẹrin ọdún yìí 2024 pátápátá àti porogodo ní ilẹ̀ Yorùbá kò ti sí lára Nàìjíríà mọ́ o, ṣùgbọ́n tí ó jẹ́ wípé orílẹ̀-èdè ọ̀tọ̀ ni èyí ni orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá DRY. Èkejì, orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá yìí yàtọ̀ pátápátá sí Nàìjíríà, nítorí èyí kò sí ìfẹ̀hónúhàn àwọn ọmọ Nàìjíríà kankan tí ó yẹ kó wáyé ní ilẹ̀ DRY bíi wípé ṣe ni DRY jẹ́ apá kan Nàìjíríà rárá o. Ẹ̀kẹta, kí ẹ gbọ́ báyìí wípé láti ọjọ́ 12 oṣù kẹrin ọdún yìí ni gbogbo ẹgbẹ́ jẹ́ ohun tí a fagilé ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá títí tí a ó fi tún gbọ́ ọ̀rọ̀ nípa èyí nígbàkúgbà. Ẹ̀kẹrin, nítorí eléyìí kò sí ẹnikẹ́ni tí ó ń ṣe agbátẹrù fún ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ará ìlú kankan tàbí ẹgbẹ́kẹ́gbẹ́ mìíràn tí ó ní ẹ̀tọ́ láti ṣe irúfẹ́ ohun bẹ́ẹ̀ ní ilẹ̀ orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá láì jẹ́ wípé irúfẹ́ ẹgbẹ́ bẹ́ẹ̀ ti forúkọ sílẹ̀ lábẹ́ òfin orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá tí eléyìí kò sì tíì wáyé báyìí. Ẹ̀karùn-ún, nítorí èyí kí ẹnikẹ́ni ní ilẹ̀ Yorùbá má ṣe jẹ́ kí wọ́n tàn òun pẹ̀lú fífi àyájọ́ June 12 ṣe ìpìlẹ̀ ìfẹ̀hónúhàn Nàìjíríà ọ̀hún. Ẹ̀kẹfà, nítorí nǹkan wọ̀nyí kí gbogbo ará ìlú mọ̀ wípé ẹnikẹ́ni tí ó bá ń ṣe ohunkóhun lórúkọ ẹgbẹ́kẹ́gbẹ́ kankan ń dá ọ̀ràn lábẹ́ òfin orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Ìkeje, ẹ tún rántí wípé orílẹ̀-èdè Yorùbá tàbí àpapọ̀ ọmọ ìbílẹ̀ Yorùbá kò tí ì fi ohun kankan léde wípé àwọn fẹ́ ṣe ìwọ́de kankan o. Ẹ̀kẹjọ, ẹnikẹ́ni tí ó bá ń ṣe ìfẹ̀hónúhàn kankan ní àkókò yìí lórí ilẹ̀ Yorùbá ń hu ìwà ọ̀daràn lábẹ́ òfin orílẹ̀-èdè Yorùbá yóò sì rí ohun tí ojú ọ̀daràn máa ń rí. Ẹ̀kẹsàn, ilẹ̀ Yorùbá kò sí lára Nàìjíríà mọ́. Ilẹ̀ Yorùbá nísinsìnyí àti láéláé jẹ́ orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Ẹ rántí àkíyèsí yìí. Lẹ́ẹ̀kan sí, ìpè ti jáde wípé orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá yàtọ̀ pátápátá sí Nàìjíríà. Ṣe lóríṣiríṣi ọ̀nà ni àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá tí ń fi èyí tó wa létí ní pàtàkì fún àwọn olùgbé ilẹ̀ Yorùbá wípé láti ọjọ́ 12 oṣù kẹrin ọdún yìí ni a ti gbé agbára ìṣèjọba ara ẹni èyí ni sovereignty ilẹ̀ Yorùbá dìde, èyí tí ó fi wá jẹ́ wípé ilẹ̀ Yorùbá kò sí lára Nàìjíríà mọ́. A sì ti ṣe ìbúra wọlé fún ìjọba orílẹ̀-èdè Yorùbá. Àkíyèsí yìí ni ọmọ ìbílẹ̀ Yorùbá tún gbé jáde nísìnyí fún ìfiyèsí gbogbo ènìyàn. Bẹ́ẹ̀ náà ni ọmọ ìbílẹ̀ Yorùbá kan ti sọ wípé ohun gbogbo tí àyájọ́ June 12 dúró fún ni ó ti di ìmúṣẹ nísìnyí nínú ètò orílẹ̀-èdè Yorùbá. Wọ́n ní kí a má ṣe tún lọ sí ọ̀nà jíjìn mọ́ nígbà tí ìrètí à ń fẹ́ ti wà lọ́wọ́ wa báyìí. Kí ni ìrèdí ohun tí June 12 ń fi hàn? Ìrèdí rẹ̀ ni kí ìgbẹ́jọ́ òdodo kí ó wà, kí òfin kí ó múlẹ̀ láìsí wípé àparò kan ga ju ìkan lọ, kí gbogbo ará ìlú ó ní ẹ̀tọ́ kan náà àti kí ìṣèjọba rere kí ó lè wà. Gbogbo èyí sì ni ó ti wà nílẹ̀ nínú ìṣèjọba ara ẹni ti orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Nítorí náà ó sọ wípé kò tún sí ọ̀rọ̀ ìfẹ̀hónúhàn kankan fún ọmọ Yorùbá lórí ilẹ̀ Yorùbá nípa June 12. Ìjọba orílẹ̀-èdè Yorùbá ti ń ṣiṣẹ́ lọ. Ohun tí ó kan ọmọ Yorùbá nísìnyí ni kí agbésùnmọ̀mí Nàìjíríà kí ó kóra wọn kúrò lórí ilẹ̀ wa. Ẹ máa gbáradì fún ìgbà tí àsìkò náà bá dé láti ṣe àjọyọ̀ ìta gbangba tí a ó fi kí ìjọba adelé wa káàbọ̀ sínú secretariat èyí ní oríkò iléeṣẹ́ ìjọba káàkiri ilẹ̀ Yorùbá. Látàrí gbogbo nǹkan wọ̀nyí a ní láti ní òye bí ó ṣe jẹ́ wípé orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá dúró lórí òfin àgbáyé àti wípé wíwà tí àwọn agbésùnmọ̀mí ìjọba Nàìjíríà ṣì wà lórí ilẹ̀ wa kò yí ìfìdímúlẹ̀ orílẹ̀-èdè wa padà rárá. Ohun tí Nàìjíríà ń ṣe ni à ń pè ní ìfipágàba lórí ohun tí kìí ṣe tiwọn. Orílẹ̀-èdè Yorùbá sì ti ń fi èyí tó gbogbo àjọ àgbáyé létí. A kò rí jù báyìí lọ. Lẹ́ẹ̀kan sí àwọn kókó inú ìròyìn náà. Àwùjọ ọmọ Yorùbá jẹ́ àwùjọ ọmọlúàbí tí ó tayọ ní àgbáyé. Ìfẹ̀hónúhàn ní àyájọ́ June 12 kìí ṣe fún ọmọ Yorùbá o, gẹ́gẹ́ bí ọmọ ìbílẹ̀ Yorùbá kan ti sọ. Ẹ máa yáṣẹ́.